ó wà ní pálọ̀ tó lọ jókòó sí ìgbà tí máa dé pálọ̀ mo tún bá mo dẹ̀ pàgbọ́ ẹ̀ kó gbágbó mi dádì kí lè fẹ́ kí n tún ṣe. ọba wùwà ìbìkítà I don't care bouncing baby boy I don't care àbí I don't care ọmọ ìyàwó ẹ̀ ó mọ bó ṣe jẹ́ ìyàwó ẹ̀ la mọ̀ sí 3 days ó rí ó dẹ̀ bìkítà tó o bá tẹ̀ wá rí ó mọ ọ̀dọ̀ wọn àánú ẹ ọ̀dọ̀ wọn òbí ẹ̀. ọpẹ́ ni kẹ́ ẹ jẹ́ ká máa dá fọ́lọ́wọ́n bá aláwùrábí tó fún wa lójúmọ́ ayọ̀ rí lónìí lọ́jọ́bọ̀ ọjọ́ òní àbẹ́ẹ̀rí ọjọ́bọ̀ ìjẹjọ láti ríra wa kẹ́yìn lórí ètò yẹn ó kà màmá àwọn no GTV that people tell ní ìpele yẹn Akoni ọ̀sẹ̀ yìí ọlọ́run tó wá jẹ́ kó ṣeé ṣe fún wa ojú àtúnjọ kojú ojú ayọ̀ náà lámùkúra wa jàre ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí láwọn bí gbogbo tẹ́ ẹ wà tẹ́ ẹ ti ń wo iléeṣẹ́ tẹlifíṣàn amóhùnmáwòrán OGTV. Akoni ọ̀sẹ̀ yìí mo sọ fún wa ní ìjẹjọ pé ẹnìkan tó tún làmìlaka láwùjọ wọn ó tún mú wá ọ̀gbẹ́ni Moruf Afolabi tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Murphy Afolabi lágboolé ìṣeré tíátà ó lákọ́ni wọ ọ̀sẹ̀ yìí jàre a bí wọn ní ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn olólùfẹ́ wọn wọ́n sábà máa ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí papọ̀ pẹ̀lú wọn ní ọjọ́ 5 oṣù 5 lọ́dọọdún èyí tó fi wọ̀n wípé tí ọdún tó kọjá wọ́n pé ọmọ ọdún 24 gẹ́gẹ́ bá a ṣe rí o lórí ẹ̀rọ ayélujára lẹ́yìn tí Akoni wọ ọ̀sẹ̀ yìí parí ilé ẹ̀kọ́ wọn ìyẹn ilé ẹ̀kọ́ girama wọ́n tẹ̀síwájú wọ́n lọ sí ilé ìwé gíga pólì Ìrèé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìlú àbínibí wọn náà ni wọ́n kẹ́kọ̀ọ́ wọ́n gboyè jáde ní ọdún 2001 gẹ́gẹ́ bí olùdarí eré orí ìtàgé àti agbóhùnsáfẹ́fẹ́ tá a mọ̀ sí mascot. Akoni wa wọ́n ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé láti màjèṣí iṣẹ́ mọ̀ pé ohun tó bá wun ni a máa pọ̀ lọ́rọ̀ ẹni ó ní ọ̀rọ̀ Akoni wa ọ̀sẹ̀ yìí wọ́n ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré o ṣùgbọ́n eré àkọ́kọ́ tí wọ́n kọ́ kópa nínú ẹ̀ èyí tó dàbí pé ojú wọn kọ́kọ́ hàn níbẹ̀ táwọn èèyàn fi rí wọn ó ní Ifá Olókun ok ẹ̀yin nífà Olókun àsọ̀rọ̀ dayọ̀ bẹ́ẹ̀ bá pè bẹ́ẹ̀ dáadáa náà ni lẹ́yìn Ifá Olókun wọ́n ṣeré takuntakun láàárín ẹgbẹ́ àwọn òṣèré kákàkiri ṣé ẹ tiẹ̀ wá rí Ifá Olókun yìí wọ́n gbé eré yìí jáde lábẹ́ ẹgbẹ́ òṣèré Dágunró ẹ ti mọ bàbá náà nígbà náà wọ́n ṣe eré kan tí wọ́n pè ní benden ní Akoni wa ọ̀sẹ̀ yìí wọ́n kópa nínú ẹ̀ wọ́n tún kópa nínú eré kan tá a mọ̀ sí Ọmọ́wùnmí àwòràwọ̀ ẹ wo ó pọ̀ gan o tí n bá ní kí n máa kà á mi ò ní lè kà á tán Akoni wa ọ̀sẹ̀ yìí ọ̀gbẹ́ni Moruf Afolabi Murphy Afolabi làwọn èèyàn mọ̀ wọ́n sí òǹkọ̀tọ̀ ni wọ́n olùdarí eré orí ìtàgé ni wọ́n dángájíá wọ́n dáńtọ́ lẹ́nu wọ́n mọ̀ tì fún tẹ̀dọ̀ eré orí ìtàgé nítorí pé ohun tí wọ́n lọ kẹ́kọ̀ọ́ fún ni wọ́n sì ti gbà wọ́ọ̀dù lọ́lọ́kan òjọ̀kan nílẹ̀ yìí lókè òkun kákàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé Akoni wa ọ̀sẹ̀ yìí nìyẹn ẹ lóore ọ̀fẹ́ àti fojúkojú pẹ̀lú wọn ọ̀rọ̀ àmọ̀ràn wo lẹ máa fún wọn ìyànjú wo lẹ máa gbà wọ́n lórí iṣẹ́ tiwọn ìyẹn iṣẹ́ eré orí ìtàgé tí wọ́n ṣe ìyànjú wo lẹ fẹ́ fún ẹ jáde gbòòrò káàtẹ̀ lọ́gbọ́. bí Murphy Afolabi èmi ìbá gbé lọ́wọ́ pé irú ẹgbẹ́ ìmùlẹ̀wò lọ ṣe nítorí àwọn fíìmù tó ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tàbí tó ti ń ṣe ó jẹ́ àwọn fíìmù tó lágbára tí èèyàn bá dẹ̀ jẹ́ nǹkan tẹ́lẹ̀ kù àgbo wa ṣọ̀wọ́n láti máa ṣeré àwọn fíìmù bẹ́ẹ̀ yẹn mi ìbá bí wọ́n léèrè pé irú ẹgbẹ́ ìmùlẹ̀wò ló wà tàbí irú ẹgbẹ́ àwo ló wà tó fi ń ṣàwọn. tí bá rí àǹfààní láti pàdé Murphy Afolabi mi ò ní ìkọ̀kan tí mo fẹ́ bá wọn sọ ju kọ́ fún mi ní aago wọn kí n máa bá wọn sọ̀rọ̀ nítorí ohùn wọn yẹn gan-an ni mo máa fẹ́ gbọ́ kódà tí bá ń wo orí tí máa ń wo tíátà wọn mo kàn máa ń láìkí ohùn wọn yẹn ni àgàgà sí ẹwà pa tí má ṣàtìpá. kọ́ tiẹ̀ gba ìyàwó ti tẹ̀mí ó tiẹ̀ ti dà bẹ́ẹ̀. olórí burúkú lọmọ yẹn. ẹ má ṣe pé fún ọmọ lọ́mọ ẹ má ṣe pé fún ọmọ lọ́mọ bó sì yẹ kó rí gẹ́lẹ́ gangan olórí ṣé bó sọ fún nígbà tí wọ́n lọ sọ́dọ̀ boyfriend tiẹ̀ tó sọ pé ó dé láti abroad tó mú ìyàwó mi dání tí mo sọ fún. a ní mo láǹfààní láti rí Murphy Afolabi láti bá a sọ̀rọ̀ mi bá kàn gbà lámọ̀ràn wípé kó tẹ̀síwájú nínú nǹkan tó ń ṣe kó má wo ti àwọn ènìyàn bóyá wọ́n criticize ni o tàbí wọ́n ṣe kan míì torí kò sí iṣẹ́ téèyàn máa ṣe tí ò ní rí oríṣiríṣi challenges ṣùgbọ́n kó tẹ̀síwájú nínú nǹkan tó ń ṣe kó lè débi tí. ní àǹfààní láti pàdé Murphy Afolabi
mi ò bá béèrè lọ́wọ́ wọn pé kí ni future tí wọ́n nílẹ̀ fún àwọn ọmọ lórí iṣẹ́ tíátà tí wọ́n ṣe bí àpẹẹrẹ bí bàbá wa Ògúndé tí wọ́n ṣe iṣẹ́ tíátà yìí títí tí wọ́n fi lè bí àgbáńlé tí àwọn ọmọ wọn dẹ̀ sì wà nínú iṣẹ́ tíátà yẹn dọ̀la. ẹ wò ó bó ṣe jẹ́ àwọn náà ní gbogbo wa ti jọ rí yẹn pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn tí wọ́n fún akọni wa Oseyi ìyẹn Murphy Afolabi mo mọ̀ pé tóun tẹnu bá ti ń sọ yìí kí á pààní ó ti dé ọ̀dọ̀ wọn bó ṣe máa jẹ́ nìyẹn lọ́sẹ̀ yìí ní ìpele yẹn akọni Oseyi lórí ètò ó kà màmá on OGTV that people's telling ẹ jẹ́ máa lọ ká lè fayọ̀ àtàláfíà pàdé nígbà míì lógo tọlọ́hun Elédùmarè Ọmọbọ́láńlé Àsápà lórúkọ tèmi o Jaskemama worldwide ọjọ́ mẹ́jọ ó mà tún.